abọrẹ̀. Abọrẹ̀ jẹ́ ìrókò ní ìgbà ìwáṣẹ̀ tí àwọn èèyàn wa ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti sọnù, òun ni a ní ká wá padà sí. Torí nígbà tí àwọn èèyàn ti ń béèrè pé kí ni ìtumọ̀ abọrẹ̀, kí ni ìtumọ̀ abọrẹ̀, òun ni wọ́n fi ní ká wá yànnàná ẹ̀ kí ayé gbọ́ ohun tí wọ́n ń pè ní abọrẹ̀. Abọrẹ̀ ni ìrókò ní ìgbà ìwáṣẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwa tá dẹ̀ wà ní ayé òde ìsìnyí tó jẹ́ pé a kò mọ ìyàtọ̀ àárín méjèèjì mọ́. Láàárín ọ̀tún àti òsì, òun ni wọ́n ṣe ké sí ọ̀run bàbá wa tí wọ́n ní ńṣe ni kí a lọ bá wọn yànnàná ohun tó ń jẹ́ abọrẹ̀. Igi ìrókò ni wọ́n ń pè ní abọrẹ̀. Ṣùgbọ́n ní òde ìsìnyí, ká ti bí wò ó, àwọn tó ń ṣe orò, àwọn OPC àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àtàwọn tó ń bọ oríṣiríṣi òòṣà, gbogbo wọn là ń pè ní abọrẹ̀ nísìnyí. Gbogbo àwọn tó ń pa obì fóòṣà, gbogbo wọn pátá ni à ń pè ní abọrẹ̀. Ṣùgbọ́n kókó ohun tí wọ́n ń pè ní abọrẹ̀ ni ìrókò, òun ni wọ́n ń pè ní abọrẹ̀. Mo ṣẹ̀ làbọ́rú, ẹ̀làbọyè bọ́ síṣẹ́. Ògbó, àtọ́, àṣúre, ìwòrìwòdú.